بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وصحبه والتابعين، وبعد. أفيقفوا ألدى الله لا تتسيرا وندي أكوكوي. Ní ṣókí mo fẹ́ ṣe fídíò tí mo fẹ́ ṣe yìí lórí nǹkan kan tá a tó gbọ́ lórí social media tí sà ń lọ lọ́wọ́ lórí ìwà náà láàwì, nítorí pé gbogbo tí máa ń kọ́ ẹni tó kọ́kọ́ kàn òun náà ni Mufti àgbà fún gbogbo Ògbómọ̀ṣọ́. Wọ́n ní a lè fi ọmọ àparò sábẹ́ káwá là ń gbìn ọkà bàbà, ní fọmọ àparò sábẹ́ ká là ń gbìn ọkà bàbà. Ta ni ọmọ àparò náà? Àwọn ta ni wọ́n fi sábẹ́ náà? Ọkà bàbà wo ni wọ́n ń gbìn? Àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó yẹ kó dáhùn ara rẹ̀. Ǹjẹ́ ta ni ọmọ àparò náà? Àwọn ta wá ni wọ́n fi sábẹ́? Kí wá ní ọkà bàbà tí wọ́n ń gbìn tí wọ́n ń bẹ̀rù kọ́ máa parò tó máa fi sábẹ́ ọmọ máa jẹ? Mo rí i pé ìgbéraga yẹn pọ̀ fún principal lè kí ó yẹn tó sọ̀rọ̀ yẹn. Ìgbéraga yẹn ti pọ̀ jù. Wọ́n sì ní ìgbéraga ní gbéra sánlẹ̀. Wàláhì ọkùnrin yẹn kọ̀ mọ́ wọn ara rẹ̀ pé òun fa principal secondary school lòun fa, torí pé àtúgbọ́dọ̀ tí àwọn àsọkúsọ tó wáyé mẹ́pọ̀ ọmọ kí ó jù ọ lọ mo ṣe kíní kan. Ṣé wọ́n tó ṣe pé ò ní tayọ sánáwì tó kà ń bí ogbé kan náà, ibi ojú kan tó gbé kan náà ló gbé ń sọ gàdó ní tó rí ta ju bí tó rí náà lọ́mọ fira rẹ̀. Kò tiẹ̀ sí ń tẹ̀ fira yín pé wàláhì kò sí ń tẹ́ ìfira yín pè. Nítorí náà ìmáàmù wa àgbà fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n ṣe ní àbùkù, wàláhì wọ́n ṣe ní àbùkù. Kí oníkálukú lọ mà pé tẹnitẹni tàkísà ń tàtà. Ìmáàmù lúkọ̀ọ̀kan lọ́jẹ́ ní àpọ́nlé lọ́dọ̀ àwọn ọmọ ìlú ẹ̀. Ìní fi ìmáàmù lú mi ṣe tìlú tèmi. Ìmáàmù ìlú tí tèmi ni mo mà. Ìmáàmù ìlú kan lọ́dọ̀ mi kò ju ìmáàmù ìlú tèmi lọ. Bó ṣe jẹ́ pé bó ṣe yẹ kó rí lórí gbogbo ọmọ ọkọ ìlú kọ̀ọ̀kan, lójú ọmọ ọkọ ìlú kọ̀ọ̀kan, ó yẹ kó nà máa fọwọ́ sọ yẹ pé ìmáàmù ìlú kan o kò ju lọ́dọ̀ tòun o kò ju ìmáàmù ìlú tòun lọ. Torí pé a gbọ́ oríṣiríṣi lórí net. So nǹkan méjì tèmi kàfẹ́ family fẹ́ kí ká máa sí. Òun náà ni pé bọ́yá wọn ní ibi táwọn ti gbé mú oṣù àwẹ̀ Ramadan wípé ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń dàrú, àwọn tó lọ ń tó oṣù tí wọ́n mú ní Ògbómọ̀ṣọ́. Àwọn òmóṣù gánà alákọ̀ọ́kọ́ náà àìmọ́jọ́ kalẹ̀ fáwẹ̀. Ẹ̀yin lẹ́mọ̀ ń tẹ́ rí tàbí mọ́jọ́ kalẹ̀ fáwẹ̀. Ní táwọn fi ń gbáwẹ̀ oṣù Ramadan òun náà ni ti Ọlọ́run ọba wí pé faman shahida minkumu shahra falyasum. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sì ṣàlàyé rẹ̀ fún wa tó yé wa tí ò rújú kankan pé sumu li ru'yatihi wa aftiru li ru'yatihi. Ẹ gba àwẹ̀ nígbà tẹ́ ẹ bá róṣù, ẹ sì sínú nígbà tẹ́ ẹ bá tó róṣù. Torí náà àwa tá a bá rí oṣù àwa kọ́ là ń mú ọjọ́ rẹ̀ lẹ̀. Ọlọ́run ọba ní kádàrá péjọ́ báyìí láàtò róṣù, tá a bá sì róṣù ní láàtò gbáwẹ̀. Àyàfi tó a fi lè pé 30 ọjọ́ tá a róṣù, torí pé oṣù ojú sámà kìí tayọ 30 ọjọ́. Torí pé a sọ pé ọjọ́ 31. Fa in ghumma alaykum fa akmilu al-iddata 30. Tó bá jẹ́ pé ẹ̀sìn jò àbí sámà ó di tẹ́ ẹ̀ fi róṣù, Ànábì ní ẹ pé oṣù tẹ́ wà nú ẹ̀ ní 30 ọjọ́, ẹ wà á bẹ̀rẹ̀ oṣù tuntun níjọ́ kejì 30 ọjọ́ yẹn. Torí náà alákọ̀ọ́kọ́ yẹn ni pé
ta lẹ́yìn tẹ́ fi máa mọ́jọ́ lẹ̀ kí lẹ jámá kí ni ipò yín kí ni ránkì yín ní inú Islam tẹ́ fi ju àwọn sàhábà lọ táwọn sàhábà ò mọ́jọ́ lẹ̀ tá a gbọ́ nínú tọ́pọ̀ àwọn sàhábà mọ́jọ́ lẹ̀ àwọn tabi'in wọn ò mọ́jọ́ lẹ̀ àwọn tabi'in wọn ò mọ́jọ́ lẹ̀ ipò wa àbí ránkì wo wà lẹ́yìn ga tó nínú Islam tóbi jọ pé yẹn ọmọ mọ́jọ́ lẹ̀ pé nìkan wà gbọ́dọ̀ takun tẹ́yìn bá múlẹ̀ ẹ mọ wọn ara yín kò sí tẹ́yìn fi pèrè yín wallahi thumma billah ẹ sì mọ̀ pé ẹ jámà nkankan ẹ wo ẹjẹ sòdodo fún yín ìjọ tẹ́ ẹ ti jámà nkankan mọ́ ìjọ tẹ́ ẹ ti fẹnu àbùkù káwọn sàhábà ẹ sì lè jámà nkankan mọ́ níwájú Ọlọ́run ẹ sì lè jámà nkankan mọ́ níwájú gbogbo èèyàn àfi tẹ́ ẹ bá túbọ̀ ẹ lẹ́yìn torí gbogbo tẹ́ ń sọ yẹn tẹ́ ń halẹ̀ àwọn yẹn kàn fi rẹ́rìn ní bá wàláhì wọ́n kàn wọ́n yìí wọ́n fi rẹ́rìn ní ẹ mọ̀ wọn ara yín o ẹ mọ̀ pé ìgbéraga yín àti mọ́tòmọ́tò yín àti ìfọwọ́lalẹ̀ yín kò tayọ ní secondary school tẹ́ ń pàṣẹ fún ẹ mọ̀ ni ẹ mọ̀ pé kò tayọ ní rẹ ni ẹ wà máa sọ̀rọ̀ bí pé kò sọ́la ẹ máa sọ̀rọ̀ ẹ máa fi gbogbo ìgbéraga yìí àti mọ́tòmọ́tò yẹn sọ̀rọ̀ àfi bí Ọlọ́run ẹ máa sọ̀rọ̀ bí Ọlọ́run ní. àwọn à ń sọ̀rọ̀ pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ tọ́lẹ́à bọ́ọ̀ta ìgbéraga yìí pọ̀. ẹ gbọ́ pé Yorùbá gan pé kékeré lábẹ́rẹ́ kéré kìí ṣe mímì fàdí ẹ̀ bá ọjọ́ orí kan wọ́n fi ń tó o ẹ̀yin ń gba àpọ́nlé pẹ̀lú pòtẹ́rù pẹ́ wà ẹ fẹ́ kí gbogbo ayé máa pọ́n yín lé ipò tó pẹ́ jogún ẹ fẹ́ káyé máa pọ́n yín lé ṣùgbọ́n ní tọ́lọ́run ọba fún ní ipò kan ẹ̀yin ọ̀ká sí nǹkan kan ẹ̀yin àbùkù lẹ́ fi ń kàn gbogbo gbà. ìmáàmù tiwa nìyẹn o ìmáàmù tiwa nìyẹn tẹ́ ẹ bá fẹ́ kan àbùkù olóròǹbó ìjọ tẹ́ ẹ bá tó jọ pàdé ń bi ìpàdé tí ẹ gbé máa pàdé hàn ẹ má tó dẹrù tẹ́ ẹ dẹ́wọ̀n mọ́ torí pé tí wọ́n fi lè dáwò ẹ kan àbùkù ẹ tẹ̀ ẹ kan àbùkù ẹ sì tẹ̀ nítorí náà ọ̀rọ̀ pẹ́ mọ́sù Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ò lè máa bá yín mójọ́ kalẹ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ́nà ni wọ́n ń tẹ̀lé ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni wọ́n á gbọ́ àwọn náà gbọ́ ni o ó sì wà lórí social media pé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ibi tọ́rọ̀ sá lọ ìtumọ̀ ọ̀rọ̀ ni pé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣe ń gba mufti gbogbo ilẹ̀ Yorùbá àti Edo àti Delta State bàbá wa Sheikh Dawud Imran Malasan tí wọ́n jẹ́ mufti àgbà fún gbogbo ilẹ̀ Yorùbá Edo and Delta bàbá wa Ìmáàmù àgbà sì gbà wọ́n bẹ́ẹ̀ àwọn òṣèré ní gbà wọ́n bẹ́ẹ̀ ebi pọ̀ wọn nu ebi pọ̀ tí wọ́n fi wọ́n jẹ nu táni kan náà bá fẹ́ máa jẹ́rú bẹ́ẹ̀ kó náà lọ sọ pé òun lòún jẹ́ bẹ́ẹ̀ kí ni wọ́n á kí wọ́n lọ́wọ́ à ń bẹ̀ ṣé bàbá wa mufti gbogbo ilẹ̀ Yorùbá àti Edo àti Delta ṣé wọn ò tó ní mufti ni Sheikh Dawud Imran Malasan ìlara ní ń ṣe yín àti ìkórìíra súnà ìkórìíra súnà ní ń dà yín láàmú ẹ fẹ́ kan jáde kẹ́ ẹ fira hàn pé ọ̀tá súnà lẹ́yìn ọ̀tá súnà sì ní ọ̀tá ìsìlámù ni ọ̀tá súnà sì ní ọ̀tá ìsìlámù ni ẹ sọ̀tẹ̀ fún súnà ẹ sọ̀tẹ̀ lórí àwọn sàhábà ẹ tún sọ̀tẹ̀ lórí àwọn tí wọ́n tẹ̀lé lánàá súnà bẹ́ẹ̀ sì máa bá a lọ náà nù àfi kẹ́ ẹ lọ túbá kẹ́ ẹ má bàa rádarà dáhùn kẹ́ ẹ má bàa kú kò sí ní tó jẹ́ kẹ́ ẹ hẹ́ẹ̀tì mufti gbogbo ilẹ̀ Yorùbá Edo and Delta bàbá wa Sheikh Dawud Imran Malasan nílùú Ìwó kò sí tó jẹ́ hẹ́ẹ̀tì wọn náà ní pé nítorí pé wọ́n dúró ti súnà gbogbo ẹni bá wá dúró ti súnà bẹ́ẹ̀ sì hẹ́ẹ̀tì rẹ̀ nu àwa sì dúpẹ́ fọlọ́ wàláhì adúpẹ́ fọlọ́
nítorí pé wàláhi wa qul jaa al-haqqu wa zahaqa al-batil inna al-batila kana zahuqa tó dodo bá ti fi lè dé irọ́ yóò parẹ́ mi. bal naqdhifu bil-haqqi ala al-batil fayadmaghuhu ọlọ́run ní naqdhifu bil-haqqi ala al-batil àjò òdodo àjò mọ́ irọ́ fayadmaghuhu yóò wà rún fa idha huwa zahiq bí irọ́ sì parẹ́ nù wa lakumul waylu mimma tasifun. torí náà bàbá wa ìmáàmù àgbà nǹkan méjì tẹ́ fi kàn wọ́n tẹ̀sùn méjì tẹ́ fi kàn wọ́n yìí kìí ṣe bàbá ìmáàmù àgbà gbọ́dọ̀ gba bàbá mufti wọ́n gbọ́dọ̀ gbà wọ́n ní bàbá mufti gbogbo ilẹ̀ Yorùbá àti Ẹdó àti Delta torí wọ́n dúró tì wá l'Ógbómọ̀ṣọ́ wọ́n ṣiṣẹ́ tó yẹ kí mufti gbogbo ilẹ̀ Yorùbá ẹni tí ń jókòó mufti gbogbo ilẹ̀ Yorùbá àti Ẹdó àti Delta ntọ́ yẹ kó ṣe tírú nǹkan tó ṣẹlẹ̀ sí wa l'Ógbómọ̀ṣọ́ tó bá ṣẹlẹ̀ bàbá wa mufti àgbà fún gbogbo ilẹ̀ Yorùbá àti Ẹdó àti Delta wọ́n sojú sí wọn. àwọn tí wọ́n mọ̀ wá nígbà nira àwọn adigbá dẹ̀kun aláàmọ̀ wọn mọ́ àwọn nìkan làwọn mọ̀ o àwọn làwọn mọ̀ ní mufti àgbà fún gbogbo ilẹ̀ Yorùbá Ẹdó and Delta bẹ́ẹ̀mi náà ṣe ń jẹ́ mufti àgbà fún ìlú Ògbómọ̀ṣọ́ sha'a man sha'a wa aba man aba faman sha'a yardahu wa man sha'a ankara ẹni bá wù kó gbà ẹni bá wù kó máa bínú ọkàn bínú kú lásán kò nítumọ̀ ìbínú rẹ̀ ò nítumọ̀ tó pé ìwọ gan fúnra rẹ̀ nàmbà kíni ọ nínú Islam ọ nàmbà kíni wọ nínú Islam tí ọba ti wá sí wọ o ọ̀rọ̀ Islam ò lè níyànjú lẹ̀ Yorùbá nàmbà wo ni wọ. ẹ bá ń bi principal yẹn léèrè ìgbéraga yẹn pọ̀ ẹ bá ń bi principal yẹn léèrè pé nàmbà kí làwọn nínú Islam tí wọ́n bá ti wá sọ nọ́mbà táwọn jẹ́ nínú Islam àwọn àṣẹṣẹ máa sọ̀rọ̀. nítorí náà ní ìparí bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run ọba yóò bá wa fi sọ rẹ̀ sọ yín ẹ ní kan àbùkù gbogbo bí tẹ́ bá lọ wọ́n fẹ́ kàn yín lábùkù ní ọ̀padà wàá di ẹ̀tẹ́ fáwọn wọ́n fẹ́ ní german kankan ni ẹ worú èsì tẹ́ fọ́ mbẹ́ gbogbo ayé tí wọ́n ń gbé ká ẹ lọ wo ẹ tó lọ wo lórí social media n táwọn èèyàn ń tàgì ẹ ọkọ táwọn èèyàn ń tàgì ẹ tọ́pìkì táwọn èèyàn ń tàgì ẹ bàbá wa ìbámu àgbà àpọ́nlé ló tó fi jẹ́ fún yín torí pé ẹni tọ́lọ́wọ́n bàbá lóhùn ọ̀pọ̀nlé tẹ́nìkan bá lóhùn fẹ́ tàbùkù ẹ̀ yóò tàbùkù ara rẹ̀ ni ordinary principal school ordinary principal secondary school wọ́n sì wá máa hálẹ̀ ẹ lọ́mọ wọn ara yín ẹ lọ́mọ wọn ara yín àwọn èèyàn fi yín tẹ́lẹ̀ ni àwọn èèyàn ń dákẹ́ gbogbo tẹ́ bá sọ wọ́n kàn ń wò yín pé ṣáàjà fi ilẹ̀ kẹjá fi ilẹ̀ kẹsì wọ́n bẹ̀rù yín o àwọn èèyàn ọ̀fẹ́ wàhálà wọn ọ̀fẹ́ kí wọ́n máa pé wọ́n ń sọ̀rọ̀ wọ́n kàn fi ń wò yín iná wá tí wọ́n gbogbo tó wọ́n fi yín lẹ̀ pé ẹ̀ẹ̀kàyà kankan àwọn èèyàn kàn fi yín lẹ̀ ń gbà yẹn ni ṣùgbọ́n gbà tẹ́ ti gun gire kọjá ewé lórí àwọn sàhábà á fi hàn yín pé ẹ̀ jámà kankan torí pé ẹ̀ jámà kankan náà tẹ́lẹ̀ ẹ̀ jámà kankan náà tẹ́lẹ̀ torí náà bàbá ìmáàmù àgbà ẹ̀ ní tí ẹ̀ ní tẹ́ ẹ̀ ní kábùkù gbogbo bí tẹ́ bá lọ bí idhnillahi ta'ala ọlọ́run ní kàn yín lábùkù ẹni bá lóun fẹ́ tẹ́ yín ẹni bá lóun fẹ́ kàn yín lábùkù ẹni bá lóun fẹ́ yẹ̀yẹ́ yín ẹni bá lóun fẹ́ wọ yín lẹ̀ bọ́lọ́run bá ṣe fún yín láhán tó ṣe pé tó bá fi lè ti dáhùn báyìí òun ni ó padà wọ́ ńlẹ̀ òun ni ó padà yẹ̀yẹ́ rẹ̀ òun ni ó padà tẹ́ òun ni ó padà kàbùkù òun ni ó padà di ẹni tó fi ẹnu ara rẹ̀ tẹ́ńbẹ́lú ara rẹ̀ bọ́lọ́run sì máa bá yín sínú bí idhnillahi ta'ala gbogbo àwọn tí wọ́n nífẹ̀ẹ́ bàbá wa ìmáàmù àgbà ọlọ́run bá san gbogbo yín lẹ́san lóore ọlọ́run san gbogbo yín lẹ́san lóore gbogbo àwọn tí wọ́n spreadi àwọn dáadáa nípa bàbá ìmáàmù ọlọ́run san yín náà lẹ́san lóore ẹ̀yin tẹ́ ń tàgẹ̀ ní tọ́ dáa tẹ́ jẹ́ ká fi rí tọ́sẹ̀lẹ̀ nì ọlọ́run san gbogbo yín lẹ́san lóore
àní jẹ́ kó gùn jù báyìí náà lọ abẹ́lẹ́ wọn bá fún ìlú Ògbómọ̀ṣọ́ ìlú Ògbómọ̀ṣọ́ ò ní dàrú o ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ o ìgbà tá a sì wá nù rẹ̀ ibi ṣe ń dùn bí ṣe ń da ọlọ́run àbẹ́ọ́ ìlọsíwájú rẹ̀ la máa rí yóò máa dùn ni yóò máa dáa ni bí idhnillahi ta'ala wa sallallahu wa sallam ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa tabi'in wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullah wa barakatuh.